Ẹ káàbọ̀ sí Anike Versatile TV, ilé ìròyìn àti ìtàn tó dájú, ibi tí a tún ti máa ń gbádùn àwòrán àti eré, ilé ìròyìn ìdárayá tí kò ní tàn yín jẹ. Ẹ káàbọ̀ padà sórí Anike Versatile TV. Nǹkan wà ń kàn, ta ló máa wá parí ìjà tí ó wà láàárín Mẹ́wọ̀ọ́làká àti arábìnrin Ẹniọlá, ìyẹn tí gbogbo wa mọ̀ sí Sisi Alágbo, tí ọkùnrin kan ìyẹn tí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́, ìyẹn tó ń pè ní ẹnjìníà Akeem, ìyẹn arákùnrin tí Sisi Alágbo ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ́kọ, tó ti ń fa ìpínyà láàárín Mẹ́wọ̀ọ́làká àti Sisi Alágbo. Fáwọn tí ó mọ̀ tẹ́lẹ̀ àti àwọn tí ò mọ̀ tẹ́lẹ̀, ìrẹ́pọ̀ tó wà láàárín Sisi Alágbo àti Mẹ́wọ̀ọ́làká dàbí ti ìyá sọ́mọ ní tẹ́lẹ̀. Ṣùgbọ́n báyìí o, nínú àfihàn tẹ́ máa wò lẹ́yìn fídíò yìí, níbi tí Mẹ́wọ̀ọ́làká ti ń ṣàlàyé fúnra rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ohun tí ó ṣẹlẹ̀ láàárín Sisi Alágbo àti òun pẹ̀lú ọkùnrin tí ó pè ní Fàwọ̀rajà tí Sisi Alágbo ṣẹ̀ṣẹ̀ fẹ́, àti bí wọ́n ti ṣe ń fi ẹ̀dùn ọkàn tó ti ń fi ìpalára fún ìyàwó ti tẹ́lẹ̀ tó wà nílé. Ẹ má ṣáájú, àfihàn tẹ́ máa rí lẹ́yìn fídíò yìí ní ti Mẹ́wọ̀ọ́làká níbi tí ó ti ń ṣàlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ ohun tí ó ṣẹlẹ̀ gangan. Àmọ́ tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń ṣe alábàápàdé fídíò yìí, ẹ jọ̀wọ́ ẹ bá mi láìkì ẹ̀ kí bá mi share rẹ̀. Tí ó bá dẹ̀ jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tí ẹ̀ ń ṣalábàápàdé channel yìí, ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ bá mi subscribe sí channel yìí láti túbọ̀ máa mú ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ wá sí etí ìgbọ́ yín. Àríjù báyìí lọ lórí ètò Anike Versatile TV. Ó tún di ọjọ́ mi, ọjọ́ orí, ire o. Náà ni màá fọ̀rọ̀ ẹ̀ ṣe. Oní pẹ́pẹ́sẹ́ ọkọ mi ṣe kí ló lọ́kọ mi ṣe náà? Jẹ́ kí n ṣàlàyé fún ẹ ìdí tí o fi qualify as jigolo, tí gbogbo ẹnu mi fi gbà again láti sọ jigolo. Ṣé o rántí wípé lójú mi lójú Ẹniọlá nínú conference call yẹn ni ìyá Ikima ìyáálé ẹ ti jáwọ́ pé ó wá bá òun nínú ilé, ó ní ó lálàá wípé o máa pàdé obìnrin kan tó máa yọ yín kúrò nínú poverty, pé bẹ́ẹ̀ ṣe ní chair tẹ́ ní báàgì bẹ́ẹ̀dì tẹ́ ní nǹkan tẹ́ máa jẹ yìí, pé wọ́n ní obìnrin kan bọ̀ ó máa yọ yín kúrò nínú poverty, ó máa lówó, pé tó o bá ti ń ṣe project yẹn kó jọ kó má bínú. Ṣé o mọ̀ pé one of the reasons tí mo ṣe sọ wípé Ẹniọlá ṣé orílẹ̀ ayé ẹ òtútù bọ́ sí ọwọ́, òtútù ṣìyàn, jìgólò ló tún lọ fẹ́, ládùúrú ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ. Àbí kìí ṣe lójú ayé, àbí lẹ́yìn ẹ̀ ni ìyá kí má ṣe sọ. Torí òun bínú pé mo pẹ̀ ní jìgólò báyìí, òun sọ bẹ́ẹ̀ ni pé mo drag ẹ̀, òun sọ bẹ́ẹ̀ ni pé ẹnu mi ò gbà. Àbí lójú ayé ẹ̀, àbí ó sùn nígbà tá a ṣe conference call yẹn lórí fídíò call yẹn, nígbà tí ìyá kí wọ́n sọ wípé bó o ṣe máa ń wọnú DM àwọn obìnrin nìyẹn, inbox àwọn obìnrin, tó ní kí n lọ sọ níta pé àwọn obìnrin tó ti wọ nínú inbox wọn pé wọ́n á bọ́ síta wọn làwọn á bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, pé tó o bá ti rí póbìnrin kan lówó, tó o bá ti rí póbìnrin kan ṣe dáadáa lórí social media, wípé o máa toast wọn. In fact, o rántí wípé o lo oògùn kan tí ìyá kí máa sọ lójú gbogbo wa, tó o lo oògùn tó o fi bá obìnrin sùn, tó o dákú lórí obìnrin yẹn, tó jẹ́ wípé ìyá Ikima àti àwọn fámílì ẹ ló sáré wá gbé ẹ tọ́rọ̀ ṣẹ lọ sọ́sìpítù. Oògùn manpower tó lò tó fi lọ bóbìnrin olóbìnrin sùn. O rántí eléyìí tó tàn wá tó fún lówó mọ́tò. O rántí bó ṣe sọ wípé òun mọ̀ gbà pé kò tí ju 2 months ń sìn tó wọnú DM Ẹniọlá tó lọ ń tòsí ẹ̀. O rántí gbígbà tó di China dé tó rò pé owó ti dé lọ́wọ́ ẹ̀ tó rò wípé olówó ni ló fi wọnú DM tó lọ ń tòsí ẹ̀. O rántí pé èmi fúnra mi ti block ẹ̀rí, admin mi ti block ẹ̀rí nígbà tó ń ṣe hello love. O rántí wípé admin mi ni Ẹniọlá lọ bá
tó ní kán má jẹ́ kí n mọ̀ kán jọ kán hàn blọ́ọ̀kì ẹ wípé you are not one of my followers pé alájà ti blọ́ọ̀kì ẹ tipẹ́tipẹ́. inú torí òun bínú pé mo pẹ̀ ní jìgólò báyìí èmi ló ń ṣe update fún tó ń bọ́kọ mi jẹ́ ṣàlàyé fún ẹ dírẹ́fà tó gbé wa wá tá à ń san sálárì fún ara ẹ á pa ẹ jẹ á maintain ìyàwó mẹ́ta conveniently pẹ̀lú owó tọkọ mi ń san fún ọ̀rọ̀ mi ò yí ẹ tó o bá mọ ìlú tó ti ń bọ̀ tí mo ti lọ gbé ní airport tá a fi yà ní ọjọ́ tẹ̀ ń pariwo tẹ̀ lẹ́ ń ṣe nǹkan ò ní sọ̀rọ̀ ọmọ ìyàtọ̀ tó wà láàrin mi àti Ẹniọlá èmi ọkọ mi ò padà wá di Mrs. Mẹ́wọ̀ọ́láka kò wá máa jókòó sí ìdí íńtánẹ́ẹ̀tì kó wá máa lóun bá mi ṣe prógráàmù ìdí pé mò ń dáná àmàlà mò ń tẹ̀bà mò ń tayán ló ti bá mi tó ní ìyàwó òun ò ní ṣerú ẹ̀ láyé ó mú mi kúrò nínú wípé obìnrin ń jìyà obìnrin ń jìṣẹ́ kò yẹ ó kọ́kọ́ fi mí sílé ná mo kọ́kọ́ jẹun mo chop up mo sanra owó tí mò ń gbà gẹ́gẹ́ bí owó oúnjẹ tí mò ń gbà as upkeep money tí ìyá ẹ̀ bá ní àti bàbá ẹ̀ wọ́n ní tẹ̀lé ẹ sí lọ ilé Ẹniọlá Sisi Alágbo kó wá jẹ́ ibẹ̀ náà ti máa pe ìyàwó ẹ̀ kán ní kó farabalẹ̀ àbí ìyá ẹ̀ ò pe ìyàwó ẹ̀ ìyá Ekima pé kó farabalẹ̀ pé ọmọ òun ti wà lọ́dọ̀ olówó ń sìn pé gbogbo nǹkan tó bá níìdì wàá máa sẹ́ǹdì ẹ̀ sí síǹsì tó ti wà tó ti di Mrs. Alágbo ń sìn àbí ṣé Mr. Alágbo ni tó ti di Mr. Alágbo àbí ìyá ẹ̀ ò sọ ìyá ẹ̀ fi lélẹ̀ ó lọ sí ti Ẹniọlá àbí ilé Ẹniọlá kọ́ ló kó lọ ṣé ó rẹ́ǹtì ilé fẹ́ Ẹniọlá ni ṣèbí inú ilé ẹ̀ ló ń gbé ọmọkùnrin ó fẹ́ tán náà wọ́rọ̀ ni Ẹniọlá fún mi ní 1 million jẹ́ kí n sọ bó ṣe sọ 1 million yẹn nígbà tó wá bá mi nínú gem tó ní mama I want you to come to my shop mo ní don't talk to me go and speak with my manager mi ìjẹ́ kó bá mi sọ̀rọ̀ manager mi ló fi 1 million bẹ̀ tí gbogbo advert tí mò ń ràn fún Ẹniọlá tí ò bá sọ́dọ̀ lóríire tí ò bá yí ìdí resort Ẹniọlá ò ní bẹ̀bẹ̀ láti ó tún bẹ̀bẹ̀ san 1 million yẹn ni ṣó wá rí ìyàtọ̀ láàrin mi pẹ̀lú tiẹ̀ ìwọ tí wọ́n fi ń kiri àgbo tó fi ń kó kẹ́ẹ̀gì tẹ̀lé tàlá lágbo tó fi ń ṣẹnu yàmàyàmà gbogbo ohun tí mo bá ti polówó lọ́jọ́ ayé yìí lọ́kọ tèmi rà fún mi that is the way he support me lọ bá ṣíra gold ó lóye gold tọkọ mi rà fún mi orí online ni mo ti sọ yìí lọ bá ṣíra clothing alábàáyà ó ní oyè àbáyà tọkọ mi ti rán fún mi mo polówó àjì nílẹ̀ yìí kó tètè dé wípé mo meet àjì mi court èmi àti ọkọ mi lọ múra àjọ lọ àjì that is how my husband do that is how he supports me mo pe kì í ṣe orúkọ tán pé èjìká ni lóòótọ́ nẹ́ni tó nígbà tó pè ẹ́ tó bẹ́ ẹ sọ̀rọ̀ ohun tó pè ẹ́ tó ń bẹ́ ẹ sọ nínú mọ́tò ni wípé kó o má jókòó ti obìnrin pé Islam forbid wípé kí obìnrin máa bọ́ ẹ níwọ tó ní opportunity tó béèyàn gidi sọ̀rọ̀ tó yẹ kó o bẹ̀ pé ẹ jọ̀ọ́ ẹ bá mi báyàwó yín sọ̀rọ̀ kán mú mi lọ sóko wọn bó tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ àbí tòmátò àbẹ́gẹ́ kémi náà lè máa ṣe lóko wọn kí n lè rí nǹkan mú sẹ́nu tọkọ mi bẹ́ẹ̀ sọ nìyẹn ó ní kó o má jókòó ó ní olóòfẹ́yìn ó dẹ̀ pé rẹ lọ́mọ mùsùlùmí ó gbé ọyàn síta lórí íńtánẹ́ẹ̀tì ìwọ náà dẹ̀ ṣe pé no it does not befit Islam ntọkọ mi bẹ́ẹ̀ sọ nìyẹn ṣé o tó wo ìwọ́n tí Ẹniọlá ó tí kọjá yẹ Ọlọ́run ṣé gbogbo nǹkan tó ṣì ń sọ I can see wípé ìwọ gan mọ̀ pé òtò bẹ́ẹ̀ ò tí kọjá yẹ so mi tí lọ́rọ̀ bẹ́ẹ̀ sọ kàn kọjá yẹ kàn mú mi bínú kàn kọjá yẹ àwọn tó ń ìwọ náà mọ̀ wípé àwọn kan wà tó ń bẹ̀ mí pé kí n tú wọn lẹ̀ lórí ọ̀rọ̀ ẹ tí mo ní rárá torí ilé tí mo kọ́ ni ẹ pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run èmi náà kọ́ o Ọlọ́run Elédùmarè ló fún mi ṣe mo dẹ̀ fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó fi mi ṣe sábàbí ire fún ẹ ilé tí mo kọ́ ni ẹ mi ì ní fẹ́ kówó ó tí ì ṣẹ̀ wèrè tó gbé sílé ní òye ó rò wípé lájẹ̀ sọ̀rọ̀ Akeem mo kọjá ẹni tó máa ṣe update fún
àbó tún fẹ́ gbọ́ mi túbẹ̀ síta orí ẹ̀ dàrú orí ẹ̀ ṣẹnu ṣẹ̀kan ṣé torí pé mi ìpè é lórí burúkú akóṣìbérò mo ṣẹ́nu kù ni you understand mo ṣẹ́nu kù ni ṣe bó ní kí n máa bẹ́ẹ̀ ni ó wá gbẹ̀yìn wá pè mí ó wá ní òun fẹ́ sọ̀rọ̀ lójú ẹ̀ ni èkó fi ẹlẹ́kànbalẹ̀ nínú ilé alágbèrè ni mo sọ wípé no don't play that card do not play that card with me pé this is not the time tó máa sọ wípé aṣẹ́wó ni alágbèrè pé ṣebí single mother ló fẹ́ ó tún sọ oníṣẹ́bí single mother mo ló o fẹ́ ní single mother ó dẹ̀ dúró tiẹ̀ fún 15 years ó dẹ̀ ń bọ́ ẹ ìgbà tí mo dẹ̀ rí yín tẹ́ lọ sọ́dọ̀ blogger oní 50k tẹ́ bẹ̀rẹ̀ sí ní drag ẹ̀ mo dẹ̀ pè yín mo wọ́ọ̀nù yín mo ní tẹ́ ẹ bá continue láti máa ṣe irú nǹkan mo lé mi fúnra mi á bọ́ síta máa gbèjà ya kí má mo lẹ́ẹ̀ lè fìyà jẹ lẹ́dàá ẹ̀sẹ̀ sórí mi ò ń ṣe role model mi ò dẹ̀ kò sí ọ̀rọ̀ ẹ kò sí nǹkan kan tó o tẹ̀lé nínú àwọn nǹkan tí mò ń sọ ó ṣì role model èèyàn ni àwọn tó yẹ kó o yàn ní role model wà lórí social media ó mọ̀ wọ́n àwọn afọ́kọsíwìn afọ́kọyàwèrè bíi tiẹ̀